Kíkẹ́ lọmọ Ògúnṣínà lórúkọ tèmi tó rẹra òun lẹ́yìn tèmi ń pè mí. Àtújọ rìnrìn àjò wa lálẹ́ òní. Ó dágòkè jẹ́ àtẹ̀síwájú sí abala ibi tá a bá dé níjẹ̀jọ́ ká tètè bẹ̀rẹ̀ sí í ṣe ní pápápá. Ẹ má gbàgbé pé mo sọ fún wa pé a mú ìbéèrè wa lónìí. Ẹ gbọ́ níbo la bá ìwé ọ̀hún dé níjẹ̀jọ́ àbí kí n tiẹ̀ forúkọ òwe gan ṣèdánwò ni. Ẹ ṣeun tẹ́ ń wà ń bẹ̀ pẹ̀lú wa, ẹ ṣeun tẹ́ ẹ dúró síbẹ̀, ẹ ṣeun tẹ́ ń fìfẹ́ hàn sí ètò yìí. Ẹ ṣé mo dúpẹ́ o, Ọlọ́run ò ní jẹ́ kí n jọra mi lójú. Àwọn èèyàn ti kúnbẹ̀ bìbà lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Lórí ẹ̀yin tẹ́ ń fi ìfẹ́ hàn láti wà nínú ọmọ ẹgbẹ́ Yorùbá Dùn Ká. Orí ìkànnì WhatsApp ní kẹ́ ẹ ti mọ̀ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi. Torí pé tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa náà ibẹ̀ lẹ ti lè darapọ̀. Ó dá tí Yorùbá bá ní iye kan alábàáhùn ojú mẹ́ta lọ. A ní ìjàpá. Mo sọ pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú pé oríṣi ìjàpá mẹ́ta ló wà. Àwọn ìjàpá kan wà orí ilẹ̀ ni wọ́n ń gbé. Àwọn ìjàpá kan wà inú omi ni wọ́n ń gbé. Ṣé wá rí àwọn kan tí wọn inú àbàtà ni wọ́n ń gbé tí wọn. Bí a kì í dẹ̀ ní ẹrẹ̀ àbí kí n ní ìrà ni wọ́n ń gbé. Oríṣi ìjàpá mẹ́ta tá a ní nìyẹn. Tá bá wá ní wọn ju mẹ́ta lọ. Ìjàpá orí ilẹ̀ lòun ń gbé ń tiẹ̀. Àbí ẹ̀rìn nínú igbó kẹkàn jàpá rí àbí. Orí ilẹ̀ nìjàpá ń gbé. Ṣé wá rí ìrèrè ìyẹn ń tiẹ̀. Inú omi ló ń gbé. Ìjàpá omi. Mo rántí ìgbà tẹ́nìkan mọ̀ dá mi lóhùn wọ́n ní ìjàpá kékeré ló ń jẹ́ ìrèrè. Tẹ́ bá rí ìrèrè míì ọkùnrin 6 géńdé 6 ni wọ́n ó gbé nígbà tó bá gbó tán níbi tó tóbi dé. Tẹ́ bá ń wo àwọn fọ́nrán àkálẹ̀ onítàn táwọn aláwọ̀ funfun máa ń ṣe rí lóríṣiríṣi kẹ́ ẹ lọ wá lórí ìtàkùn àgbáyé kẹ́ ẹ wá ń bẹ̀ rí bí ìrèrè ṣe ń tóbi tó ìjàpá omi nìyẹn. Ṣé wá rí ìkẹta kì í ṣe yánníbo. Irú ìjàpá wo ló ń jẹ́ yánníbo? Wọ́n fi ń pàlọ́ fún wa ń gbà yẹn ni. Bẹ́yìn òró gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlọ́ tí wọ́n fi ìjàpá pa fún wa ń gbà yẹn. Mélòó lójú òótọ́ ń bẹ. Wọ́n fi yánníbo wọ́n fi ń pò àlọ́ fún wa ń gbà yẹn ni o. Oríṣi ìjàpá kẹta tó wà ẹ̀wì ló ń jẹ́. Ẹ̀wì ìyẹn àbàtà àbí ìrà òun lòun ń gbé. Iye kan alábàáhùn ojú mẹ́ta lọ. Ìjàpá, ìrèrè àti ẹ̀wì. Ẹ ṣé o. Àmọ́ bẹ́ẹ̀ náà ká mọ̀ yọ ohun tá a ti torí ẹ̀ náà ìwé wa yẹn ká mọ̀ yọ òun náà lẹ̀. A tó wọnú òun náà lálẹ́ yìí. Nígbàgbọ́ pa ti mú ọgbọ́n kan àbí méjì kọ́ nínú ìbéèrè tá a mú wá. Já kàwé wa dé ẹ̀ka tó lọ polówó ọjà mọ́ bínú gòkè. Àwọn òṣèré àwa làgbà ń dábìrà láàrin agbo ní ojúde. Ìlú ń dún kíkankíkan. Fèrè ń lọ́gùn tòò lóríṣiríṣi. Orin sì ń bọ́ lẹ́nu. Wòrú olórí eléré àwa làgbà. Ìlú náà kó sí dàpọ̀ lẹ́mìí. Bí ó ti ń jẹun lọ ló ń gbé ẹsẹ̀ sókè tó sì ń bá ìlú mu wẹ́kú. Bó ti ń jẹun tán àárín agbo ló gbà lọ tó tẹ́wọ́ gbàjó ibi tá a bá dé níjẹ̀jọ́ nìyẹn. Ó dẹ̀ jẹ́ àtẹ̀síwájú. Dàpọ̀ jẹ́ arẹwà ènìyàn ó sì mọ ọjọ́ gan o. Ó gùn níwọ̀nba ó tẹ́ẹ́rẹ́. Ó sì jẹ́ awẹ́jà ènìyàn. Irun orí rẹ̀ dúdú kirikiri. Ó nípọn. Ìrísí rẹ̀ fanimọ́ra. Kókó kékeré kan wà lókè ìpèǹpéjú rẹ̀ tó jẹ́ bí àbùkù ara. Ṣùgbọ́n tó bá ti dé fìlà tán ẹ kò lè rí kókó yẹn mọ́. Àwọn ẹlòmíràn wulẹ̀ mọ̀ pé Dàpọ̀ gbádùn láti máa tẹ fìlà rẹ̀ gọ̀ǹgọ̀ sí apá ọ̀tún ni. Àwọn ọ̀rẹ́ rẹ̀ nìkan ló mọ ìdí abájọ. Nísinsìnyí Dàpọ̀ ń jó láàrin agbo. Ó ń jó àjò làágùn. Àwọn ọmọge arẹwà gbogbo jáde wá. Wọ́n ṣùrùbó.
gbogbo wọn mú ijó sára wẹlẹmukẹ láàrin agbo. Wọ́n ń bá dókítà aláàánú jó. Dàpọ̀ wá ṣe gegele lórí gegele. Ó mọ̀ kó owó kọ́rẹ́ǹsì jáde nínú àpò rẹ̀. Ó sì fi 40 kọ́rẹ́ǹsì àáfìlà wọ̀rú yípo. Orí wọ̀rú wá fa epo gbáà. Orí wá ń jáde bí ẹni pé láti ẹnu màlẹ́kà Ọlọ́run lórin tí ń jáde. Jọ̀bí pàápàá nígbà tó ń gbọ́ ariwo ayọ̀ náà, ó gba àyè lọ́dọ̀ àwọn ìjòyè tó ń tọ́jú lórí pẹ̀tẹ́ẹ̀sì lókè. Ó sì sọ̀kalẹ̀ wá sáàrin agbo. Ó ń bá wọn jó ijó ayọ̀. Jọ̀bí kò mọ̀ ọ́ jó tó bẹ́ẹ̀, ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ó ti wà nítòsí Dàpọ̀, kò séwu fún ọ. Dàpọ̀ ni wọ́n mọ̀ ọ́n wò. Wọn kò ní rí Jọ̀bí o. Ṣùgbọ́n bí Jọ̀bí kò tilẹ̀ mọ̀ ọ́ jó, kì í fẹ́ kí ohun alárinrin kan kó tà sí òun. Onírúurú ọ̀bẹ làákúkú rí lọ́jọ́ ọkú erin. Àwọn oníjó lóríṣiríṣi lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà, wọ́n mọ̀ tú kẹ̀kẹ́ ijó sílẹ̀. Gbogbo rẹ̀ ń dùn yògbà. Ẹlòmíràn ń jó, òmíràn ata gbọ̀ngbọ̀n, òmíràn sì ń gé ìdí mọ́lẹ̀ bí ẹni tí wọ́n nà lẹ́gba. Àwọn kan ń bá ọkùnrin ẹgbẹ́ wọn jó, àwọn púpọ̀ ń gbé obìnrin jó, àwọn mìíràn ẹ̀wẹ̀ wọ́n ń gbé ìgò jó, ìgò ọtí bíà, ìgò ọtí jíìnì, ìgò ọtí wísíkì, ìgò ọtí búrándì. Ṣùgbọ́n Tolúlọpẹ́ Àtàndá kò bá obìnrin jó o, kò sì bá obìnrin kankan tàbí ọkùnrin jó. Bẹ́ẹ̀ ni kò sì bá ìgò ọtí bíà tàbí wísíkì jó. Kèrègbè ẹmu ló ń gbẹ́jó ní tirẹ̀. Dèjì wá bá Tolú, ó fi ṣe yẹ̀yẹ́. Dèjì já agbè ẹmu gbà lọ́wọ́ Tolú ní, gbé kíní fún mi wà yìí. Wo tí o kò pa ẹtu, o kò jẹ́ kí ẹtu jẹ̀yé. Wọ́n ní kí o mọ́ gbé akèrègbè jó ni tàbí kí o mu ẹmu inú rẹ̀. Àwọn ọmọge ló kúnlẹ̀ wọ̀nyí. Kò yẹ kí o mọ́ gbé wọn jó bí. Ó yá, lọ gbé ọmọ kan jó. Lọ́jọ́ nísinsìnyí tó bá jẹ́ káfíńtà bí irú rẹ̀ ni àwọn sisi mọ̀ ń bá jó, lọ gbé wọn jó bó bá tó bẹ́ẹ̀. Tolú ní èyí tí kò yé wọn nìyẹn. Kò yẹ kí ọ̀rọ̀ kẹlẹgbẹmẹgbẹ́ wáyé níbi agbojó. Bí olówó ti ń jó, bẹ́ẹ̀ ni tálákà ń jó. Bí ọ̀gá ti ń jó, bẹ́ẹ̀ náà ni ọmọọṣẹ́ ń jó. Mo tilẹ̀ fẹ́ fọ́nu pé mo mọ̀ ọ́ jó ju ọ̀gá mi lọ. Káfíńtà ni Tolú àti Dèjì. Àwọn méjèèjì ń ṣiṣẹ́ fún Jọ̀bí. Wọ́n sì ṣe púpọ̀ nínú iṣẹ́ káfíńtà tó wà lára ilé tí wọ́n ń ṣí yìí. Dèjì náà dáhùn ó ní, tí o bá lè jó ju ọ̀gá lọ, o kò lè jó tó Dàpọ̀ rẹ̀ o. Dàpọ̀ lè pa ọ́ láyò lọ́jọ́kọjọ́ ni. Nígbà tí Tolú kò tètè fèsì, Dèjì ní, ó yá dá mi lóhùn. Ó fi ìgúnpá gan. Tolú ní, irú ẹ̀yin Dèjì lẹ́ ń bá nǹkan jẹ́ ó jàre. Bí a ti bí ẹrú la bí ọmọ. Ẹnìkan kò sì lówó kó tó jó. Kò sí ọmọge tí èmi kò lè gbéjó ní tèmi o. Dèjì ní, ó dára, lọ gbé wọn jó. Ṣé irú aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn yìí ni wọ́n fi ń gbé Kíkẹ́ jó ni? Ó yíjú sí ibi tí Kíkẹ́ àti Ṣọlá jọ ń jó láàrin agbo. Ó yíjú síbẹ̀ kí Tolú lè mọ ẹni tí òun ń wí yìí. Aago kejì á lọ polówó ọjà. Tá a bá padà dé, á tún wá tẹ̀síwájú. Tó bá ti gbọ́ 080 335 060 àti 50 ẹ pè 080 335 060 àti 50. Níbo lẹ máa já sí? Òní electronics lẹ máa já sí. Ẹ ṣì lè yà lọ́dọ̀ ibùsọ̀ ajé mo pè wá jẹ́ mi o. Oríṣiríṣi electronics ẹ bá ti fẹ́. TV lónìrànràn, home theatre, deep freezer, refrigerator, Generator, AC àti fan, washing machine. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣàpọ̀ ni wọ́n wà. Opposite Ṣàpọ̀ posted. Ọ̀gá ni master. Ẹ máa lọ yiri ẹ wo. Wọ́n ti mọ
ṣé bá wọn ṣá ni bàbá wọn wọ́n ti gbà o. Ẹ tún káàbọ̀ padà látẹ̀ka ìpolówó ọjà wa. Dàpọ̀ ti kúrò láàrin agbo, ó lọ jókòó nídìí tábìlì ńlá. Kíkẹ́ àti Ṣọlá ló wà láàrin agbo nísinsìnyí. Àwọn onílù sì ti yí ìlù padà. Ìlù àti orin ti di jẹ̀lẹ́ńkẹ́. Ṣọlá ni mọ́níjà báǹkì tẹ́wọ́gbàre tó wà ní ìlú náà. Àwọn aláyé nìyẹn. Ìmúra rẹ̀ kò rẹ̀yìn sí ti ọba, ṣùgbọ́n ti Kíkẹ́ papọ̀ jù. Ìmúra rẹ̀ ju ti ayaba lọ. Góòlù tó fi kọ́ ọrùn gùn rékọjá ìdodo, orí rubutu, ó sì ń dán yinrin nínú iná mọ̀nàmọ́ná ọlọ́pàá gbọ̀ọ̀rọ̀ tó mú agbo náà mọ́lẹ̀ bí ọ̀sán gangan. Ohun tí Kíkẹ́ fi ṣe gèlè lásán, ó tó ayé ẹlòmíràn fi dá aṣọ ọdún tí yóò yọ ìró, bùbá àti gèlè nínú rẹ̀. Kíkẹ́ kò ga púpọ̀, ṣùgbọ́n ó sanra níwọ̀nba. Ẹsẹ̀ rẹ̀ sì dúró san gbọ̀ndàn nílẹ̀ bí ọ̀pá ìbọn. Ọmọ ọdún 23 ni, ṣùgbọ́n àyà rẹ̀ nàró ṣánṣánṣán. Imú rẹ̀ tóbi, ó sì rí pẹrẹbu, ṣùgbọ́n eyín ẹnu rẹ̀ wúni. Ó funfun gbòò bí ihò ọṣẹ. Òtítọ́ ni wọ́n ń sọ pé eyín funfun ni ọ̀ṣọ́ ẹnu. Eyín Kíkẹ́ tó funfun. Ó mọ̀ bùkún ẹwà rẹ̀, ó sì ń fa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wá sọ́dọ̀ rẹ̀. Yàtọ̀ sí aṣọ àti ohun ọ̀ṣọ́ tó ń lò, lọ́dọ̀ adájọ́ àgbà ní kóòtù gíga ló gbé ń ṣiṣẹ́. Òun ni akọ̀wé adájọ́, kì í bá ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ń bẹ Ọlọ́run rìn. Àwọn tí Ọlọ́run ti ṣe ògo fún ni Kíkẹ́ ń bá ná. Bí àgbẹ̀ kan bùtàbùtà tàbí káfíńtà fagiyán òógùn bá fẹ́ bá a jó, yóò fi ọgbọ́n yẹ̀ ẹ́ sílẹ̀ ni. Tolú kò kúkú jẹ́ yà ń bẹ̀, kò kú ní fẹ́ kọjá ayé ẹ̀. Tolú lọ bá Àdùfẹ́. Àdùfẹ́ tó ń wá ń ta ìrẹsì fún àwọn òṣìṣẹ́ níbi iṣẹ́ ilé tíjọba ń kọ́ fún ìjọba. Àdùfẹ́ náà dára níwọ̀nba tirẹ̀. Tó bá rí owó fi ra aṣọ àti góòlù, ẹni àjítọ́nà wò ní ìbàjẹ́, ṣùgbọ́n kò sí agbára láti ṣe bẹ́ẹ̀. Aṣọ olówó pọ́kú ló wọ̀, kò sì fi ohun ọ̀ṣọ́ góòlù sára, ṣùgbọ́n aṣọ rẹ̀ mọ́ tónítóní. Nínú ẹ̀lọ̀ ló ti yọ. Apá bùbá rẹ̀ sì yọ gétọ̀ rekete. Aṣọ gíní tí Tolú alára wọ̀, ó ti fẹ́rẹ̀ tó gba àbúrò. Ọ̀rọ̀ wọn wá ṣe wẹ́kú bí ìgbà tí oníkiní kan fẹ́ kiní kan ni ọ̀. Bí Kíkẹ́ àti Ṣọlá ti ń jó, bẹ́ẹ̀ náà ni wọ́n ń sọ̀rọ̀. Ṣọlá: wo ẹ̀gbọ́n mi kan mọ̀ ń wá iṣẹ́ o, ó sì yẹ kí o lè fi ọlá tiẹ̀ kí o fi wọlé ní báǹkì yìí. Kíkẹ́: o kò mọ̀ pé iṣẹ́ báǹkì ìṣòro rí ni. Nígbà náà ńkọ́, ṣe bí ọlá ẹ̀ la ó fi ṣe. A ní wo iṣẹ́ báǹkì ìṣòro, kò dàbí iṣẹ́ kóòtù rárá. Kí ènìyàn tó ṣiṣẹ́ ní báǹkì yóò ti kọ́ ẹ̀kọ́ jìnnà. Jìnnà débò, jìnnà kẹ́nẹ̀. Ṣọlá: ṣé yóò jìnnà tó Ṣókótó tàbí Pọ́tá ni? Ìwọ dé Pọ́tá rí bí? Ṣó o dé Pọ́tá rí? Nígbà tí mo gba ìsinmi tí mo ní kí o ká lọ sí Pọ́tá kí a lọ ṣeré fún ọjọ́ 4, ṣebí àwa wí ló bẹ̀rẹ̀ sí í wí, àbí? N kò lè fiṣẹ́ mi sílẹ̀ o. Irọ́ ni. Ó yá tún wà mí pa. Ṣé o gbàgbé pé nínú ìsinmi ló wà nígbà náà? Ní àsìkò náà ni kóòtù gíga fi wà ní ìsinmi ọ̀sẹ̀ 4. Ó dé o Ṣọlá. Ọ̀rọ̀ Pọ́tá kọ́ là ń sọ yìí o. Ẹ̀gbọ́n mi tó ń wá iṣẹ́ ni mo ní kí o ràn lọ́wọ́ o, kí ẹ gbà sí báǹkì yín. Ṣé obìnrin ni? Ṣé ó dára bíi tiẹ̀? Obìnrin kọ́ o. Ṣé obìnrin nìkan ni ìwọ ń bá wá iṣẹ́ ni? Obìnrin ṣáájú, lẹ́yìn náà lọ́kùnrin. Ṣùgbọ́n kò sí àyè níbi iṣẹ́ wa nísinsìnyí. Má ṣe bẹ́ẹ̀ Ṣọlá o. Wá àyè kan fún un. Ènìyàn rere ni. Ó sì máa ń kọjú mọ́ iṣẹ́ rẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ gba oyè jáde ní yunifásítì. Ó sì sọ pé iṣẹ́ báǹkì ló wù òun.
kò sí iṣẹ́ ní báǹkì wa nísinsìnyí ni. Oyè kí ló gbà? Oyè àkọ́kọ́ nínú ẹ̀kọ́ iṣẹ́ ajé ni. Ṣé ẹ̀gbọ́n rẹ ni lóòótọ́ àbò onítìjú ẹ? Onítìjú bá wo? Onítìjú kọ́, onítìjú ni. Ó wá jẹ́ pé ìwọ kò mọ nǹkan kan ju onítìjú lọ ni. Ènìyàn máa fi ọmọ ọbàkan bàbá rẹ̀ ṣe onítìjú bí? Èmi tí n kì í ṣe ọmọ ọbàkan bàbá rẹ̀ yìí ń kọ́. Wo. A lè fi ọlá rẹ̀ wá iṣẹ́ o. Kí lẹ̀ ń pè ní ọbàkan gan? Àbí iṣẹ́ báǹkì nìkan ni ìwọ mọ̀? O kò mọ àṣà àti èèwọ̀ ìbílẹ̀ wa ni. Mo mọ̀ ọ́ kẹ́. Mo mọ̀ pé ènìyàn kì í ní ọkọ kó má sì ní àlè. Gbóṣọlá, pa gbogbo ìwọ̀nyí tì kí o wá iṣẹ́ fún ẹni rere yìí. Ó dà, ta ni yóò dúró fún? Ṣé èmi yìí kò tó dúró fún ènìyàn ni? Ìdúró ní kóòtù kọ́ là ń wí o. A ó ṣe àyẹ̀wò ṣáájú. Bí a bá ti yẹ̀ ẹ́ wò lọ́nà gbogbo tí ó bá dára délẹ̀, nígbà náà ló tó lè dúró. Ìgbà náà nìwọ náà sì lè dúró fún. Bàbá rẹ ní ilé pẹ̀tẹ́ẹ̀sì méjì ní ọjà tuntun tó lè fi dúró fún. Ó ṣe ìwọ ni o. A kì í gbẹ ènìyàn nísinsìnyí. Ìlú dákẹ́ ṣin. Fèrè dákẹ́. Orin sì dákẹ́. Olúkúlùkù padà sí ìjókòó wọn. Wọ́n sì ń tẹ orí ìgò sínú ife láti lè gba agbára àkọ̀tàn. Àwọn èèyàn sì darapọ̀ mọ́, àmọ́ ẹ má bínú, àsìkò ti lọ. Ẹ̀yin ará, ẹ jẹ́ á dá a dúró níbí yìí nísìnyí. Ẹ jẹ́ á pàdé lọ́jọ́ mẹ́jọ o. Ẹ jẹ́ á pàdé lọ́jọ́ mẹ́jọ o. Ẹ ti rí pé ẹ̀rí bá àná lẹ̀ ìwé yìí ṣe ń lọ. Ó dá ọ̀gá Kazeem Momodu, ẹ ṣé, mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí o. Torí àwọn ni wọ́n fún mi ní ìwé yìí ló jẹ́ ká ní àǹfààní láti kà fún yín. Ẹ ṣé o. Torí pé bí bá a ṣe ò bá ṣe kò sí ohun tí bá a là fẹ́ lá. Ẹ ṣé, mo dúpẹ́. Ọ̀gá Bíọ́lá Adéṣínà, ẹ ṣé, mo dúpẹ́ ọ̀gá o. Ẹ jẹ́ á pàdé lọ́jọ́ mẹ́jọ o. Ẹ fẹ́ darapọ̀ mọ́ ọmọ ẹgbẹ́ Yorùbá Dùn Ká 08167234429 lórí ìkànnì WhatsApp ní o. Ẹ̀yin tẹ́ fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi, ẹ fi ránṣẹ́ lórí ìkànnì WhatsApp nìkan ni. Ẹ̀yin tí mo ní kẹ́ ẹ pè lẹ́yìn ètò náà 08167234429. Títí ọjọ́ mẹ́jọ tá a máa pàdé lórí ètò yìí.